Why don't you tell your daughter Iyabo to divorce her husband? They've divorced already. And tí Iyabo Ojo ti promote divorce ni. Ọbọ yẹn fún jẹ, ya gba wọn ṣe gbé sórí bẹ́ẹ̀. Ọbọ yẹn fún jẹ, wọ́n ní kó rate bí ìyá ìyàwó ẹ̀ ṣe support career, ó ní 6/10. Iyabo kò sẹ́ni tó lè bẹ̀ bùkátà ni ẹ́. Kò sọ́kùnrin tó fẹ́ bẹ̀ bùkátà. Bí kò ní ìkọ̀kan lọ́pọlọ. Bó tilẹ̀ ń kó very useless idiot. Very useless girl. Èmi ò like obìnrin máa wà intelligent. Ẹ̀ṣẹ̀ kan tó lè ṣe mí kó máa wà intelligent. Tó bá wà intelligent ní ìlà ìgbẹ́ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Remember, I was once Mr. Lawal's wife. For me, láti lọ padà sọ pé okay, mo fẹ́ settle down. You should know that he's a man that I love so dearly. Kí ló wá mú mi nígbà tí mo love ẹ̀ gan-an? Kí ló mú mi tí mi ò ṣe la òbò kí n bẹ̀ sí máa wẹ́ mọ síbẹ̀? There are lots of things tí mo put into consideration. Tí n bá gbà kò fẹ́ mi láti gbọmọ lọ́wọ́ mi, ṣé inú ilé mi rẹ́ǹtì náà ni? Mo dẹ̀ rántí dáadáa bí mo ṣe ń suffer ní uncompleted building. Iyabo Ojo is just a fool. Kò yẹ kó máa lo social media. Mo ti sọ fún yín kò yẹ kó máa lo social media. Tẹ́ bá rí Lizzy Anjorin ẹ mọ̀ pé ìgbéyàwó dùn. Wo Lizzy dáadáa. Ṣé ìgbéyàwó dùn àbí ìgbéyàwó ò dùn pẹ̀lú bó ṣe ń wo Lizzy? Ó ní gbogbo nǹkan everybody kọ́ ló máa marry. Everybody kọ́ ló máa stay single. Àwọn tó ti stay single lénìí, ẹ má gbàgbé pé ọ̀rọ̀ mi ò bẹ́nikẹ́ni wí. I'm only advising my followers. Kò sọ́kùnrin kankan tó ń wá single mother o. There is nothing like single mother. Don't let anybody give you stigma of single mother. Inú single mother àti married woman, ta ló ń fara rọ́ nǹkan jù? Ta ló ń fara rọ́ nǹkan jù láyé? Tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nípa PRISCILLA ọmọ Iyabo Ojo àti ọkọ rẹ̀ àti nǹkan tí ó sọ nípa ìgbéyàwó òun fúnra rẹ̀. Ẹ̀yin èèyàn wa kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí Lizzy Anjorin èyí tí ó ṣẹ̀ sọ tán nínú fídíò yìí? Ṣé rí mo ṣẹ̀ṣẹ̀ gbá ní gèlè? Mo ṣẹ̀ṣẹ̀ gbá gèlè yìí ni.